gbogbo àrà tí lékèélékèé bá ń dá ọwọ́ Olódùmarè ló ti wá. òun ló tún jẹ́ ká láǹfààní láti tún máa kí yín lọ́sẹ̀ yìí pé ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni. àdúpẹ́ lọ́wọ́ Aláwùrábí tí kò jẹ́ ká gungiri kọjá orí ewé tá a lọ. àdúpẹ́ àlọ́ láyọ̀ àtúnbọ̀ láyọ̀ abẹ́yìn náà láyọ̀ àti àlàáfíà alihamudulilayi bí àṣà àwọn mùsùlùmí. àtúpalẹ̀ ìròyìn ọ̀sẹ̀ tó gbẹ̀yìn abala sí nínú ọdún ìjọ àgùdà nìyí. a kú àmì ti gbọ́ ara wa. èmi àlùfáà Paul Aṣáwálé láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn náà ló tún mú ròyìn inú àwọn ìwé ìròyìn ìjọ àgùdà jákèjádò ilẹ̀ Yorùbá tọ̀sẹ̀ yìí wá fún yín. ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú àwọn ìwé ìròyìn tó wójúde ọba lọ́sẹ̀ yìí. ẹ wá jẹ́ ń bẹ̀rẹ̀ láti ilé lọ nítorí pé ilé báyìí láti kẹsàn-án ròde. bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kì í bá ṣe ohun àpérò fún gbogbo ọmọ eríwo kí ló wáá jẹ́ o. Catholic Weekly Independent ló ṣèbéèrè yìí sójú ìwé kẹta rẹ̀. Jésù sì jọba síbẹ̀síbẹ̀ o. bíṣọ́ọ̀bù àgbà tèkó ló sọ̀rọ̀ ìtanijí yìí ojú ìwé kìíní ti The Catholic Herald ló wà. ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà a lè dóòlà ẹ̀mí ọdún 2027 nínú ọ̀gbun àìnísàlẹ̀ tí à ń wò níwájú yìí bí? lámì ètò àwùjọ kan ló tún béèrè ìbéèrè yìí sójú ìwé tó gbẹ̀yìn The Catholic Herald tọ̀sẹ̀ yìí. ẹ ṣe ẹbí yín ní ibùgbé ìrètí o. bíṣọ́ọ̀bù Abẹ́òkúta ló pàrọwà yìí sójú ìwé kìíní ti The CDA Rock. àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà kọminú sí bí ìwà ọmọlúàbí ṣe ń sàn dànù kúrò nínú ẹbí. ojú ìwé kìíní CDA Rock ló wà lẹ́kùnrẹ́rẹ́. àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ báwo ló ṣe jẹ́ gan-an? àtúpalẹ̀ rẹ̀ wà lójú ìwé kẹfà ti The New Chronicle láti ìlú Ìlọrin. ẹ wá jẹ́ ká fi ara balẹ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kì í bá ṣe ohun àpérò fún gbogbo ọmọ eríwo kí gan ló wá jẹ́? Catholic Weekly Independent ló ṣèbéèrè yìí sójú ìwé kẹta rẹ̀. ìwé ìròyìn yìí tẹ̀síwájú ní ìbéèrè pèsìjẹ rẹ̀ bó tún ṣe béèrè síwájú sí i pé igun wo gan ló kàn kọ́rọ̀ orílẹ̀-èdè yìí tó di ohun àpérò fún gbogbo ọmọ eríwo. nínú ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn yìí ó ní báyìí ipò kẹwàá ní Nàìjíríà wà nínú àwọn orílẹ̀-èdè tó léwu jùlọ láti gbé lágbàáyé. ó ní ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ ti gbàlú kan. iye àwọn ọmọ tó ń sá kúrò nínú ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti wà lára èyí tó ga jùlọ láàrin àwùjọ àgbáyé. àwọn afẹ̀míṣòfò ó ní wọ́n ń ṣe ṣàkà lójoojúmọ́. níbùtòrò Nàìjíríà kò sí fọkànbalẹ̀ fẹ́nìkankan mọ́. ó wá ní síbẹ̀ àwọn aṣòfin wọ́n wá ń lọ jẹun aládìídùn lọ́dọ̀ ìyàwó ààrẹ. ó béèrè pé ǹjẹ́ kó wá tàkókò fún gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn láti fún ìjọba Nàìjíríà ní gbèdéke ọjọ́ láti mú orílẹ̀-èdè Nàìjíríà padà bọ̀ sípò kí wọ́n sì kó gbogbo àwọn afẹ̀míṣòfò nílẹ̀ pátápátá. Jésù sì jọba síbẹ̀síbẹ̀ o. bíṣọ́ọ̀bù àgbà tèkó ló sọ̀rọ̀ ìtanijí yìí ojú ìwé kìíní ti The Catholic Herald ló wà. lákòókò ayẹyẹ ọdún Kristi ọba tó wáyé lọ́jọ́ ìsinmi tó kọjá yìí ní bíṣọ́ọ̀bù àgbà Martins Adéwálé pàrọwà fún gbogbo onígbàgbọ́ pé kí wọ́n sì jẹ́ kí ìgbàgbọ́ wọn múlẹ̀ ṣinṣin pé ọba ni Jésù. ó ní bí ó tilẹ̀ jẹ́ pé lákòókò èrú ìdààmú àti fìtínà tí Nàìjíríà ń kojú lọ́wọ́ báyìí lágbàáyé ni Pápá Mímọ́ Pius kọkànlá fi ayẹyẹ náà lọ́lẹ̀. ohun tí ayẹyẹ náà wà fún ni láti sì mú ìgbàgbọ́ àwọn ènìyàn nípọn síbẹ̀síbẹ̀ pé Jésù sì wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba gbogbo àgbáyé. ó ní ọ̀pọ̀ ló lè máa béèrè nínú ọkàn ara wọn pé ṣé Jésù sì jẹ́ ọba gbogbo àgbáyé nínú gbogbo ìdàrúdàpọ̀, ebi, ìṣekúpani àti ìwà ìríra gbogbo wọ̀nyí? bíṣọ́ọ̀bù àgbà náà wá ní nínú gbogbo ìwọ̀nyí kí
kí ọkàn wọn má ṣe rẹ̀wẹ̀sì o. Ọba ni Jésù. Ó ní Jésù ń bọ̀wọ̀ fún òmìnira ẹ̀dá ni, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn Ọlọ́run ni yóò padà borí. Ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà lè dóòlà ẹ̀mí ọdún 2027 nínú ọgbọ́n àìnísàlẹ̀ tí à ń wò níwájú yìí bí? Lámì ètò àwùjọ kan ló béèrè ìbéèrè yìí sójú ìwé tó gbẹ̀yìn The Catholic Herald tọ̀sẹ̀ yìí. Arákùnrin Dàkúkú Peterside tó kọ ìwé kan tákọlé rẹ̀ ń jẹ́ Leading in Stamp and Benet the Service ló béèrè ìbéèrè yìí. Nínú ìwòye rẹ̀, ó sọ wípé lẹ́yìn gbogbo ìdìbò gómìnà tó wáyé káàkiri àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, orin tó ń gbẹnu àwọn ọmọ Nàìjíríà ni pé tọdún 2027 náà kò lè múnádóko. Ó fi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan Dókítà Sam Amadi kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, èyí tó ló sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ kan pé ohun tó ń ṣẹ̀rù pa ètò ìdìbò 2027 tó ń bọ̀ yìí gangan kì í ṣe àìṣedéédé àjọ elétò ìdìbò tàbí ètò ìdájọ́ tó mẹ́hẹ tàbí ti àwọn elétò ààbò tí wọ́n ti di olóṣèlú tán yìí, bí kò ṣe ìgbàgbọ́ àwọn ènìyàn pé nǹkan kan kò lè yí padà láéláé, èyí tí kì í jẹ́ kí ẹnikẹ́ni gbìyànjú ṣe àwọn nǹkan tó lè mú àyípadà rere wá. Ẹ̀yin olùgbọ́ mi, ẹ jẹ́ kí n mú ẹnu dúró díẹ̀, kí n dá mi mu, kí n wá kàn sí àwọn onígbọ̀wọ́ wa lókè lọ́hùn-ún. Ó tún ti yá o, níbo ló tún yá? Òkè Màríà ti gba nírètí wíwọlú àwa tọdún yìí mà ní o. Rántí pé a kì í fọwọ́ tí ń dun ní bọ́sọ̀. Wàá yọwọ́ náà síta fún yàrí níbi ìrìn àjò àdúrà oní wákàtí 12 péré lójúbọ rẹ̀ ní Our Lady Queen of Nigeria Grotto Lẹ́lẹ́ta Ìbàdàn. Bẹ̀rẹ̀ látagogo 6 alẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 5 sí agogo 6 òwúrọ̀ ọjọ́ 6 ọjọ́ àbámẹ́ta oṣù kejìlá. Àkọlé tọdún yìí ni wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀, wọ́n wólẹ̀ wọ́n sì forí balẹ̀ fún un. Gbogbo ogun ni yóò wó lulẹ̀ níwájú ìwọ náà nígbà tí wọ́n bá rí ọ pẹ̀lú ìyá alágbàwí ni Màríà Wúndé Mímọ́ nínú orin ìyìn, ìbọlá fún ara Olúwa, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ìgbaninímọ̀ràn, àdúrà oríṣiríṣi àti ní pàtàkì jùlọ nínú ẹbọ mímọ́ ti mísà. Ọ̀pọ̀ àlùfáà ni yóò wà níbẹ̀ láti gbàdúrà fún ọlọ́jọ́ náà. Olùgbàlejò àgbà ọjọ́ náà ni Most Reverend Dr. Gabriel Lékè Abẹ́gúnrin, Bíṣọ́ọ̀bù àgbà Tẹkùn Ìbàdàn. Ànìkànjọ pọ́n ni ò dáa ló jẹ́ ń ké sí ọ, ìwọ náà ké sọ́rẹ́ rẹ, ké sọ́ta rẹ pẹ̀lú. Ẹjẹ́ á dìde fúyà báyìí kí ṣòkòtò àtẹ̀wò máa tú yagba ẹ̀sọ́ lẹ́lẹ́ta. Ẹ káàbọ̀ padà sábala tó gbẹ̀yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tọ̀sẹ̀ yìí. Ẹ ṣe ẹbí yín ní ibùgbé ìrètí ni o. Bíṣọ́ọ̀bù Abẹ́òkúta ló pàrọwà yìí sójú ìwé kìíní ti CDA Rock níbi àpéjọ ìrìn àjò ọdún ìrètí tàwọn àgbáríjọ ìjọ àgùdà tó wà lábẹ́ ẹkùn àgbà Èkó, èyí tí wọ́n ṣe ní Holy Family Catholic Church Ewúpẹ́ ni Most Reverend Dr. Peter Ọ̀dẹ́tọ̀yìnbó ti pàrọwà yìí. Nínú ìwàásù rẹ̀ lọ́jọ́ náà ni bíṣọ́ọ̀bù olùgbàlejò pàtàkì yìí ti tẹ̀ mọ́ àwọn arìnrìn-àjò náà létí wípé ìlànà sígbé ayé mímọ́ ni ìgbéyàwó jẹ́ o, àti pé ọ̀kan nínú àwọn ìdí pàtàkì fún ìgbéyàwó onígbàgbọ́ ni láti lè rí ọ̀run rere wọ̀. Ó fi kún un pé ìlànà ìgbéyàwó yìí ló ń ṣe orísun ẹbí nínú ibi tí àwọn àlùfáà àti àwọn olùfọkànsí ti ń jáde wá. Àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà kọminú sí bí ìwà ọmọlúàbí ṣe ń sàn dànù nínú ẹbí. Ojú ìwé kìíní CDA Rock ló wà lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà ni wọ́n tún gbójú agan sí ìwà ìbọ̀rìṣà, ẹgbẹ́ òkùnkùn àti ìwà àgàbàgebè tó kàn ṣàdédé jẹyọ láàrin àwọn ọ̀dọ́ báyìí lábẹ́ ìbòjú pé àwọn fẹ́ padà sí ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ìgbìmọ̀ àwọn bíṣọ́ọ̀bù yìí wá rọ àwọn òbí àti àwọn alágbàtọ́ kí wọ́n ó dìde sí ojúṣe àkọ́kọ́ tí adániwáyé gbélé wọn lọ́wọ́. Ominú kíkọ
àti àwọn ìmọ̀ràn yìí ló jẹyọ nínú àbájáde ìpàdé wọn tí wọ́n ṣe ní ìlú Ikot Ekpene ní ìpínlẹ̀ Akwa Ibom, èyí tí ààrẹ ẹgbẹ́ wọn Most Reverend Lucius Ugoji títún ṣe bíṣọ́ọ̀bù àgbà tẹkùn Òwèrì pẹ̀lú akọ̀wé rẹ̀ Most Reverend Donatus Ogun OSA bíṣọ́ọ̀bù ẹkùn Èròmì fọwọ́ sí i. Àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ báwo ló ṣe jẹ́ gan-an? Àtúpalẹ̀ rẹ̀ wà lójú ìwé kẹta ti The New Chronicler láti ẹkùn Ìlọrin. Dókítà Matthew Olúmúyìwá ló ṣèlanilọ́yẹ̀ yìí. Ó ní ọ̀pọ̀ tó ní àrùn yìí kì í tilẹ̀ tètè mọ̀ pé wọ́n ní. Ó kì oríkì àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí olóyìnbó ń pè ní hepatitis yìí gẹ́gẹ́ bí àrùn kan tó máa ń wú ẹ̀dọ̀ nípasẹ̀ oríṣiríṣi ìdí. Ó ní lára àwọn ohun tó lè fà á ní àwọn kòkòrò àìfojúrí tó léwu lára nípasẹ̀ ọtí àmujù, nípasẹ̀ ìlòkulò oògùn olóró, àlòjù àwọn oògùn ara ríro bíi paracetamol, tàbí nípasẹ̀ àwọn àìsàn tí ó wà lára tí ó sì ti pẹ́ lára tí kò tètè kúrò. Ó ní ẹ̀dá sì lè kó lára ọmọnìkejì nínú àágùn ara tàbí nínú ìbálòpọ̀, iṣẹ́ abẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi kún pé bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi àrùn yìí tó mẹ́ta ní ìlànà ti A, B àti C, ó ní síbẹ̀ àyẹ̀wò fínífíní nílé ìwòsàn ló lè sọ irúfẹ́ èyí tó wà lára ẹ̀dá àti ọ̀nà ìgbàwòsàn rẹ̀. Ó sì tún sọ pé abẹ́rẹ́ àjẹsára láti dènà rẹ̀ wà, èyí tó yẹ kí gbogbo ènìyàn gbà. Tọ̀, agbè mi ṣetán, ó ń rèlú Ìdáró, àlùkò mi ṣetán, ó ń rèlú Ìkòsùn, lékeléké mi ṣetán, ó ń rèlú Ìkẹfùn. Àlùfáà Paul Aṣáwálé ṣetán lọ́sẹ̀ yìí náà, ó tún ń padà sí bùbá rẹ̀. Ìjì òkúkú ní jà kó domi inú àgbọn nù, ó ṣèwọ̀ títí ọjọ́ mẹ́jọ. Gbaingbain àtèmi àtẹ̀yìn òkè 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 gbaingbain.